tẹ́ bá ti rí èèyàn tó ń bàyàn jẹ́ kiri, àwọn bíi Gani àtàwọn ajá tó yí káàkiri, ènìyàn rẹ̀ kan ò sí lára wọn, torí ẹni rẹ̀ kì í ṣe kíni, kì í bẹ ẹni rẹ̀ jẹ́. Ó wá tẹ̀síwájú, bàbá kọ́mándà ó kọrin yẹn pẹ̀lú làákàyè. Ó ní bí ẹ bá bà wá jẹ́, ọba olúwa a sì máa tú wa ṣe. Èrè ìdí tí mo fi wá láàárọ̀ ẹni yẹn tó ṣe congratulations tó Olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Bí wọ́n ṣe ń bà á jẹ́ tó, bí Gani ṣe rò pé òun lè tapọ̀ sí aṣọ àlá ẹ̀, bí Gani ṣe rò pé òun lè dáyangí sí epo tí ọmọ Adéyẹmọ gbé dání, kàkà kó bàjẹ́ ṣe ló ń rẹwà sí i. Èdùmàrè ó fẹ́ wà fódìdẹrẹ́, ọmọ aráyé depo sí lára, Gani depo sí lára, kàkà kó bàjẹ́ ṣe ló ń rẹwà sí i. The more Gani try to destroy Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, lọ́lọ́run ọba mi gbé sókè, lọ́lọ́run ọba mi gbé ga. Ṣé ó tọ́pẹ́ àbí ó tọ́pẹ́? Mo kí gbogbo ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi, mo kí ọmọdé, mo kí àgbà, mo kókùnrin, mo kóbìnrin. Ojú rẹ̀ ti tún mọ́ wa lénìí. Ẹ̀yin tẹ́ wà lójú oorun, ẹ sùnrun àsùnyè, aburú ò ní kàn yín, ìbànújẹ́ ò ní wọnú ayé yín láṣẹ Olódùmarè. Ẹ̀yin tẹ́ ti wà lọ́sàn-án, gbogbo àkókò tí dédé tẹ́ bá wà, aburú ò ní kàn yín. Mo kí yín lórúkọ olóyè bàbá, olóyè tuntun, Olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, Ọ̀ṣọ́ọ̀sì of Yorùbá land. Ajagun ńlá land. Ẹ má bẹni ire jẹ́, ẹni ire kì í bẹni ire jẹ́. Ẹ má bá mi nínú comment section, orí ọ̀fẹ́, orí pàtàkì kan tí mo fẹ́ ká ẹ ṣe fún mi ni just congratulate Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà pé wọ́n bí kó ṣubú, ọlọ́run ọba mi ò jẹ́ ó ṣubú. Wọ́n lé kankan lè bá, ọlọ́run ọba mi ò jẹ́ kán lè bá, torí pé ilé tọ́lọ́run ọba mi kọ́ kò sẹ́ni tó lè bíwó. Ẹ ṣáàjà ṣe dáadáa, torí n tá a bá ṣe lénìí yóò dìtàn bó dọ̀la. Wọ́n dẹ̀ sọ wípé ìfíníwà kò sí bí a ṣe bò ó, ní ọjọ́ kan yóò wù síta. Bẹ́ẹ̀ ni mo kí yín, mo dẹ̀ kí Olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí. Today is 18 àbí ṣé 18 lè ní 19 sorry, on 21 ní ọ̀túnla, àwọn kábíyèsí wa, àwọn kábíyèsí, àwọn bàbá wa, àwọn bàbá dáadáa bí 100 ó lé, wọ́n ń bọ̀ ní ìlú kan ní Èkìtì bíbá ìtàn pè ní Ìjẹ̀rò fún àpérò ọ̀rọ̀ Yorùbá, ààbò Yorùbá, tí wọ́n invite ọmọ wọn Májàsọ́lá Òòṣà, olóyè tuntun, bàbá olóyè tuntun, ẹni ọ̀tá pápápápá tí ò kú, ẹni aráyé lélélélé tí wọn ò bá. Olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà wí bí díẹ̀. Ẹ̀rí pé ó tọ́pẹ́, ẹni tán ní kó ṣubú, wọ́n sọ̀rọ̀ àbùkù sí, wọ́n yẹ̀yẹ́ ẹ̀, òun ló pa Bọ́lá Ìgè, tọ́ọ̀gì ni, ó wà lára àwọn tí bàbá Tinubu fi ń pààyàn kiri. Síbẹ̀síbẹ̀ wọ́n rò pé they can damage the image of Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, but Ọlọ́run ọba mi sọ wípé no, torí ọlá ẹnu kan, ká lè jọ pàdé ńbẹ̀, ká lè jọ ríra wa, kójú lè kójú. Yes, torí ẹni tí ò bá débẹ̀ kò mọ tá a lọ ṣe. Mo sọ yẹ, ẹgbọ́n náà ta ló ń parọ́? Ẹ má bá mi kí Olóyè Chief Sunday Ìgbòho pé congratulation, ó ti ṣẹ́gun ọ̀tá. Ẹ dẹ̀ jẹ́ káwa Yorùbá náà máa kíra wa, torí tó bá jẹ́ pé nǹkan tí ò dáa ló ṣẹlẹ̀ sọ́mọ Adéyẹmọ ni, ariwo tí ọmọ pa káàkiri ní ṣèbí mo sọ pé Yorùbá ò ṣe é nu ẹnu fún. Ariwo tí ọmọ pa kiri náà ni pé ṣèbí mo sọ fún yín pé Yorùbá ò ṣe é jà fún. But thank God
ìmọ̀ ọ̀tá ò ṣẹ lórí ọmọ Adéyẹmọ. Èrò wọ́n gbẹ́bọ wọn lọ́sàn gangan, wọ́n gbẹ́bọ wọn níhòòhò lọ́sàn gangan nítorí ọmọ Adéyẹmọ. Wọ́n gbé lọ́gànjọ́ òru, wọ́n gbé láṣàálẹ́, wọ́n gbé ní aago kan òru, síbẹ̀síbẹ̀ òfo náà mú. Wọ́n parọ́ tòkè mọ́ tìsàlẹ̀, ọmọ Adéyẹmọ òrèlẹ̀. Bẹ́ẹ̀ ni ọmọ Adéyẹmọ òrèlẹ̀ ló jẹ́ kí n bá orin yẹn wọlé pé abanijẹ́ ènìyàn tí ń bá ènìyàn jẹ́ kiri, níjọ́ tó bá ti dẹ́kun àti banijẹ́ là ó bà ọ́ jẹ́ kalẹ̀. I'm just coming here to appeal to all the Yoruba race. Ojú wa ti là. Ká dúpẹ́ lọ́wọ́ social media. Ká dúpẹ́. Ó ti pẹ́ tó ti ń jẹ́, most especially ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin àǹtí wa, ẹ̀yin àbúrò wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa tẹ́ ẹ wà nílùú òyìnbó. Tẹ́nìyàn kan ó kàn déédé kó agbádá gẹrẹyẹ wá tí ọmọ sọ ìtàn tí ò ṣojú bàbá ẹ̀, tí ọmọ sọ tí ò ṣẹlẹ̀ rí ní ilẹ̀ Yorùbá. At the end of the day tẹ́ ẹ tó dáwó fún, tó ń fowó yín wú lọ́nà ọ̀fun, tó dẹ̀ ń ṣe Yorùbá ní jàǹbá, tí ń tú àṣírí Yorùbá fún ọ̀tá. Ṣé gbọ́ mi? Mo sọ fún yín pé èmi o, olódodo amọ̀ ńláyà bíi kìnìún, tí n bá ti mọ̀ pé orí òdodo ni mo wà, I won't stop. Wọ́n láwa kan ṣe propaganda and I want to explain to them. Mo fẹ́ kí ẹ̀yin ọmọ Yorùbá ó mọ̀ ta ló ń ṣe propaganda nínú àwa blogger Sunday Igboho, torí blogger náà ń pè wá, but we know that we are not a bloggers. Àtàwọn ọlọ́pàá òro ẹgbẹ́kẹ́gbẹ́, àwọn ọmọ Gani tí ń lu Yorùbá ní jìbìtì, tó ń larí àgbò mọ́tò wúkọ́. Ẹ jọ̀ọ́, olówó ló máa ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò bó ṣe sọ. Kí ni ìpilẹ̀ṣẹ̀ owó ẹ̀? Kí ni ìpilẹ̀ṣẹ̀ owó ẹ̀? Ṣé ẹ fẹ́ kó máa wà kísà ní? Ìran Ààrẹ Ọ̀nà Kakanfò aṣọ ńlá olówó ni wọ́n. Torí Ààrẹ Ọ̀nà Kakanfò àná kò sí lè tó wà kísà nù wọn. Yes, lóòótọ́ ni àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò àná ò wọ àkísà. Ààrẹ Ọ̀nà Kakanfò àná wo ló ṣe Kakanfò festival? Lára tó fi ń jà yín ló lè nìyẹn o. Ààrẹ àná wo ló gbé Kakanfò festival síta? Ṣé Kakanfò náà, torí so majority àwọn mùmú ọmọ Yorùbá tètè inú wọn sì di, wọn a máa sọ fún wa pé ó dẹ̀ ń promote culture Yorùbá ni o. Ṣé lára culture Yorùbá ní Kakanfò? Ìbéèrè ni tí ò rújú. Kakanfò festival, it is the part of the culture that we have in Yoruba land, or ara àwọn orò tá a máa ń ṣe. Torí pé ẹni ó ń gbé àṣà ga ni, lára propaganda tó fi ń gbowó lọ́wọ́ yín nìyẹn, lára àbòsí tó fi ń kó yín lẹ́rú jẹ nìyẹn. Ojú ti là, ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ ti dá irọ́ mọ̀ yàtọ̀ sí òdodo. Mo sọ ní ìbẹ̀rẹ̀ ọdún mo ní ẹ̀mí ọmọ Yorùbá, ẹ̀wọ̀ yóò mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ ẹ́ di òmìnira. Pé ní ìjọ́ tá a bá ti dá òtítọ́ mọ̀ yàtọ̀ sí irọ́, níjọ́ yẹn la kúrò nínú ìgbèkùn. Ẹ ti dá ẹni tó fẹ́ràn yín, ẹ ti dá ẹni tó ń fẹ́ ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá, àtẹni tó jẹ́ wípé kó ṣàmọ́ fi Yorùbá mú èké owó ni, kó ṣàmọ́ gbowó ni, kó ṣàmọ́ gbowó ni. Ó ṣe Kakanfò, ṣé àná ni? Ṣé Kakanfò is part of our culture? Kakanfò festival. Ó ya ọjọ́ yẹn lẹ̀ kó lè máa fi gba owó lọ́wọ́ àkàìmọye àwọn tó wà l'Amẹ́ríkà, tó wà ní London, tó wà ní Canada, tó máa dá owó fún. Yorùbá ẹja jí, Yorùbá ẹ ṣe kí ni? Ẹja jí. Tó bá jẹ́ pé lóòótọ́ la fẹ́ràn ìran wa, tó bá jẹ́ pé lóòótọ́ lódodo láàfẹ́ kí ẹ̀mí ọmọ Yorùbá ó bọ́ lọ́wọ́ àjòjì, ẹ̀jẹ̀ á jí. Gani Adam is not part of us.
ẹ ṣáà ti gbọ́ nǹkan tí bàbá mi ọba Bariga sọ pé aṣẹ̀wá mọ̀ bó tẹ̀ jẹ́ pé àwa kan ti mọ̀ tẹ́lẹ̀ aṣẹ̀wá mọ̀ ni o pé ọmọ tápà náà fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n dẹ̀ ti gbé fìlà Ààrẹ Ọ̀nà Kakanfò lé lórí we can still ṣí a lè ṣí ló ń jẹ́ bẹ́ẹ̀ kó má ba ilẹ̀ Yorùbá jẹ́ kó má sọ ilẹ̀ Yorùbá di ahoro tó bá jẹ́ pé ó dúró jẹ́jẹ́ títí ẹ̀ pẹ̀lú àwọn alájẹbárun OPC ẹ̀ tí wọn ò dìde ọ̀tẹ̀ sí ìlú ẹkùn tí Ọlọ́run ṣe gbé jáde ṣe wá àwọn bàbá wa Àgbẹ̀kọ̀yà wà ń bẹ àwọn ọ̀tá ń bẹ àwọn fìjìláńtì ń bẹ gbogbo bí tá a bá lọ náà ń tẹ̀lé wa ṣùgbọ́n he want to see himself as a leader a ní gbogbo ìtàn Yorùbá lòun ti mọ̀ a ní gbogbo ìṣe Yorùbá ló ń bẹ lọ́wọ́ òun bẹ́ẹ̀ dẹ̀rẹ́ irọ́ ló ń pa ẹ̀gbọ́n tí Arógundádé sọ lánàá pé bàbá tó bí bàbá ẹ̀ jalè ní wọnú pálásì ni so it's not a Yorùbá this time around we the Yorùbá must ìka tó bá tọ́ sí mú ká fi romú structure security ilẹ̀ Yorùbá ń bẹ lọ́wọ́ wa àti arrange àtẹ̀pá àtikún over 5 years kí Sunday Igboho tó dé Fúlàní ń operate bíi bó ṣe wù wọ́n ní bandit ń operate every ìlú wọ́n ń jìyàn gbé láàrin ìlú he have nothing to offer ṣùgbọ́n nígbà tí Sunday Igboho dé torí pé wọ́n gbé èrò ẹ̀kọ́ síta wọ́n wá ń pariwo pé kó má ba irin iṣẹ́ wọn jẹ́ kó má ba iṣẹ́ wọn jẹ́ àwọn tí ò lógo tó ń sọ wípé wọ́n lógo so mo fẹ́ kẹ́ jẹ́ yan ọmọ Yorùbá mọ̀ a ti mọ àwọn tó ń ṣe propaganda náà fi ń gba ẹ̀yin ọmọ Yorùbá a dẹ̀ ti rí ẹni tó jẹ́ pé òun ò ní ràn yàn lọ òun máa á jáde lọ síbẹ̀ ni ẹni tó sọ wípé oyè tó ń jẹ́ ju oyè ọba lọ nílẹ̀ Yorùbá ó ti yẹ kẹ́ ẹ mọ̀ pé wá lù wá ń jìbìtì ni o ẹni tó lọ wọ àwọn bàbá Dr. Frederick Fáṣẹ̀hùn tó gba oyè tó gba OPC lọ́wọ́ wọn lára àwọn tó ṣe alátìlẹ́yìn ẹ̀ lára àwọn tó ràn lọ́wọ́ láti jẹ́ kó rí àwọn bàbá yẹn lọ́wọ́ gbà lára wọn ni bàbá Adéṣọ̀kan wà ó dojú ìjà kọ bàbá Adéṣọ̀kan yẹn nígbà tán ní èkú dàdọ́wọ́ ẹ̀ tán so they born Gani to disorganize the Yoruba land. It is we, the authentic and the original Yoruba, who will not allow him to do it. So, ṣé gbọ́ mi? Ó ní wọ́n ń parọ́ mọ́ òun torí lóòótọ́ àwa ò kàwé. Bó ti mo mọ̀ pé àìkàwé mi, ohun tẹ́yìn olóyìnbó ń pè ní propaganda ni kẹ́nìyàn ó parọ́ kó fi rọ́. Ká máa ń darapọ̀ mọ́ òótọ́. Táwa kan dẹ̀ mọ̀ pé àparọ́ torí ó wọ̀n clearly the first the second the third meeting tí OPC kọ́kọ́ máa ṣe Gani was not there so he showed that OPC ti wà kó tó lọ join wọn kó tó fi jẹ youth leader kó tó dàbẹ̀rú pẹ̀lú àwọn àgbà ìyà kan tó jáde síta tó ń tutukutu lẹ́nu lóde òní that is number one. That is what? Number one. Number two. Ẹgbọ́n tí bàbá wa ọba Bariga sọ pé ẹni tó bá lọ́bì oyè